Yorùbá ló sọ̀rọ̀ tó pòwe tán sọ wípé ìgbín ò ní ràjò láyé kó fi ilé ẹ̀ sílẹ̀. Ìgbín tó bá ti fi ilé ẹ̀ sílẹ̀ á jẹ́ pọ́mọ aráyé ti dá lóró ni tàbí kí jàǹbá ti ṣe é. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀yin ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button, ẹ tẹ notification bell, ẹ thumbs up, ẹ comment, ká lè jọ ṣe kíni, ká lè jọ máa gbádùn ara wa. Yà sinimá wo la mú wá fún yín lọ́jọ́ tòní o? Ìgbín ni o. Ìgbín ni sinimá tí a mú wá. Ẹ lọ sórí Yorùbá Plus, ìkànnì YouTube Yorùbá Plus. Ẹ bá ti débẹ̀ tẹ̀ ẹ́ síbẹ̀, Ìgbín latest movie ni ó ń tà wàìwàì, àwọn èèyàn ń wò gbàngàn ni, so ẹ lọ síbẹ̀ máa rí latest. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Ìgbín. Àwọn bíi Bimbo, Oshin, Wumi, Ajiboye, Bode, Akinola, Kemisola, àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kópa nínú sinimá yìí. Kọ́lọ́run ṣọ́ wa ni ò lọ́wọ́ ẹni tí a sọ tó ń ṣọ́ wa. A ṣe wá ṣe ọjọ́ ìbí, ṣọjọ́ ìbí ṣe wá di wàhálà. A ṣe wá ṣe birthday, ṣe birthday ṣe wá dogun. Wumi Ajiboye ló ṣe birthday fọ́mọ o, tí ìyá ẹ̀ sì ti kìlọ̀ fún kó yé kó má ṣènáwó. Ṣùgbọ́n òun pé látìgbà táwọn ti bí ọmọ, ìyá ní káwọn má ṣènáwó títọ́ ọmọ fi pọ́mọ ọdún 8. Táwọn ò tún wá ní ṣe ni ẹja ṣe ní kọ̀ọ̀kọ́ kí màmá dọ́gbọ́n mọ̀, màmá wá kìlọ̀ fún wọ́n ṣe birthday tán ni wàhálà dé o. Àjálù Wumi Ajiboye ló wá di láti hospital kan sí hospital mìíràn. Ẹgbọ́n náà irú kí ló lè ṣẹlẹ̀? Kí ni ìyá yìí lè rí? Àbí ìyá gangan ní tó ṣe ni? Àbónítú tí ìyá fọmọ ẹ̀ pa tó fi ní kọ́mọ má ṣe birthday. Ó wá délé ìtọ́kọ̀ ń sá káàkiri, ọkọ kò rójú ilé kò rójú ibi iṣẹ́. Ìyàwó náà kò jára ayé kò jẹ́rù ọ̀run. Wọ́n tiẹ̀ tí wá gbé kúrò ní ṣọ́ọ̀ṣì nílé hospital, ó ti di ṣọ́ọ̀ṣì. À ń gbàdúrà fún ní ṣọ́ọ̀ṣì, nǹkan míì bá yíwọ́. Ẹ wo Yorùbá Plus lẹ ti máa rí sinimá yìí wò. Ẹ jẹ́ ká jọ wò ó, ká jọ sọ̀rọ̀ lé lórí. Korogodo ayé mà nílò fún yín jò. Ayé kò ní béèrè tí wọ́n fi sí yín lọ́wọ́lọ́wọ́ yín o. Ẹ̀yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube yìí, ẹ kàn jọ̀wọ́ ẹ bá wa tẹ subscription button, ẹ tẹ notification bell ṣíra gbogbo ìgbà tá a bá ti ní àwọn review sinimá délé, ó máa alert yín. Àjùmọ̀ máa ṣe kíni, àjùmọ̀ máa fọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀, àjùmọ̀ máa fúnra wa nímọ̀ràn. Ẹ má gbàgbé Yorùbá Plus ẹ ti máa rí wò. Ìgbín ni sinimá yìí. Sinimá yìí is a must for everyone to watch. Thank you for watching. Specialist.